tí ẹ bá ń wo ìgbìyànjú tá a gbé lọ́wọ́ àti àwọn nǹkan tá a ti ṣe, tí n bá ní kí n ka àwọn cases tí a ti ṣe, àfi kí n pelé kí wọ́n bá mi mú rẹ́kọ̀dù wa jáde kí n máa kà á. Àwọn èyí tá a ṣe tí ò dórí afẹ́fẹ́ pọ̀ gan, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ètò dórí afẹ́fẹ́ kéré. Àwọn kéèsì bíi ká yànyàn jẹ ká ní kò sí tí ó ṣe sí tó wà lọ́dọ̀ wa ó pọ̀ gan. Àwọn cases oríṣiríṣi tó ní ṣe pẹ̀lú DNA test tá a ti rí owó DNA test san lọ́wọ́lọ́wọ́ báyìí ó tó 20 something cases táwọn ọmọ yẹn sì ń float lọ́wọ́ tá a mẹ́ni tó ní. Tó yẹ pé ẹni tán máa ń yàn jẹ lọ́pọ̀lọpọ̀ gbà mo ṣe máa ń sọ máa ń jẹ́ni tí ò lówó lọ́wọ́ láti ṣàwọn nǹkan kan. So the both parties agree lórí DNA test ṣùgbọ́n ẹni tí wọ́n yàn jẹ tí wọ́n sanwó DNA test kò lówó lọ́wọ́. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tá a dẹ̀ máa ń ní kéèsì yẹn. Bákan náà àwọn cases ti bíi pé kán gba nǹkan lọ́wọ́ èèyàn, kán tẹ èèyàn kan mẹ́rẹ̀, kán pa ọmọ èèyàn kan, kán fìyà jẹ lọ́nà tí ò tọ́, ká gbé kí gbogbo yín sì rí i pé wọ́n fìyà jẹ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń bi mí pé lẹ́yìn kéèsì yẹn kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn mátà yẹn kí ló ṣẹlẹ̀? Owó tí iléeṣẹ́ wa ná lórí ẹjọ́ tí ìṣẹ́jọ́ wa lásán lóṣù tí iléeṣẹ́ Àgídìgbò ná, Oriyomi Hamzat Àgídìgbò tá a ná lóṣù lórí ẹjọ́ tí ìṣẹ́jọ́ wa lásán lóṣù ó kéré àríró ẹ̀rí àmà ná 3 million naira on monthly basis. Mo mọ̀ pé lọ́ọ̀yà mi ò rẹ́rìn bí ó wà nísìn Ridwan Adékúnlé yóò rẹ́rìn bí ó wà nísìn pé ẹ mọ̀ gbọ́gà wọ́n ní 3 million. Yeah, I know it's more than that. Mo kàn gé kéré ni. Justice ò sí níbi tó bá ti jẹ́ pé ẹni tí wọ́n yàn jẹ́ gbọ́dọ̀ lọ wá owó tí èso owó ẹ̀kọ́ àtàkà kó tó lè rí ìdájọ́ òdodo, a lè rí justice ń bẹ́ẹ̀. A need the team, a need the support àwọn èèyàn tó jẹ́ wípé a jọ fọ́ọ̀mù team tó jẹ́ pé n tá a máa ṣe ni pé àwọn mátà yẹn bá a ṣe máa prosecute àwọn tí wọ́n bá ṣe aburú yẹn, irinṣẹ́ tí àwo máa ṣe. Ààrí lọ́ọ̀yà ẹyọ kan kó ṣe pro bono fún wa. Pro bono ní kí lọ́ọ̀yà báyàn ṣẹjọ́ láì gbowó àní. So owó tiwa la fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ yìí. Torí ìgbà tí mò ń ṣe kéèsì tí mò ń sọ̀rọ̀ Moli hospital lánàá, lẹ́yìn tó obvious gbogbo èèyàn pé lódodo ni tá à ń sọ ń pa Moli, làwọn kan sọ pé bóun ó ṣe wá ṣe kíní kankan. Ṣé bí Moli ó tiẹ̀ san compensation yóò san etí ilé ẹjọ́ bá ní ọ̀sán at the end of the day tiẹ̀. Àwọn ẹjọ́ tí ó jẹ́ pé ìdájọ́ òdodo la fẹ́ kéèyàn pààyàn kó lọ gbé, kéèyàn ó ṣe kíní kan kó dọ́dọ̀ ọlọ́pàá bóyá ó ti níwèé rẹ̀ kó ṣáájú wa dé àwọn ibì kan ní kó máa lọ kírú ẹni tọ́rọ̀ kan sunkún wá kò dẹ̀ lówó tí ó fi pẹjọ́. Àwọn nǹkan báyìí la dẹ̀ lè fi mú àyípadà bá àwùjọ wa. Mo nílò ìrànlọ́wọ́ yín nípa ìyẹn. Mo really nílò ìrànlọ́wọ́ yín fún ìyẹn púpọ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbẹjọ́rò, tí ò bá tiẹ̀ jẹ́ agbẹjọ́rò, we can have àwọn èèyàn wa lè pé okay o ẹjọ́ báyìí ti délẹ̀ o, ìtàn ṣe fún kéèsì tá a ṣe ń jọ báyìí, the next thing tó yẹ ká lọ báyìí ni pé ilé ẹjọ́ ló kù tó yẹ ká lọ o. A fi máa rówó, à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ o, ṣùgbọ́n ó ti pọ̀ jù. Àwọn kan wà nílẹ̀ tá a ti ṣe tó ti wà nílẹ̀ tó pọ̀. Yes, ó ti pọ̀ jù. Torí ẹnìkan béèrè ọ̀rọ̀ àǹtí Kẹ́hìndé Ṣakí wípé alpha níbo ló dé dúró kíní kan ẹnìkan ẹnu tó tiẹ̀ fi sọ ò dáa but kì í ṣe pé sọ tí ò dáa ọgbọ́n yàbí ọ̀nà bá Ọlọ́run ti ní kóun lè ṣàgbékalẹ̀ tiẹ̀ mọ́ nìyẹn. Jọmíjọmí òkúròrò ní sọ nídà ó lè mean well but kó jẹ́ pé kò lè say well ni. So despite that náà yẹn ò sọ́dọ̀ ta wa ní tó sọ ó tàwájí náà ni ó dẹ̀ ràn wá létí pé àwọn èèyàn kan wà tí wọ́n ń wò bẹ́ẹ̀ pẹ̀lú ojú tó ń fi wò ó yẹn. So tá a bá wá ń wò bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká máa dúró lórí fence pé nǹkan báyìí ṣe báyìí ni nǹkan báyìí ṣe báyìí kó jẹ́ pé àwọn kan máa sọ sí ni. Báwo la á ṣe contribute sí society wa tí àwa ò bá lè jáde báyìí? Báwo la á ṣe máa support àwọn tó bá ń jáde báyìí tó fi jẹ́ pé irú àwọn cases bẹ́ẹ̀ yẹn kò ní di pé ìyà jẹ nìyẹn gbé? Bí mo ṣe ń sọ fún yín mi ì fẹ́ sọ bí tá a bá ọ̀rọ̀ àǹtí Kẹ́hìndé dé, mi ì fẹ́ sọ but
owó hinder wa láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká ṣe. Tẹ́ ẹ bá gbàgbé a kàn establish ẹ̀ ni pé lóòótọ́ Aríkéúṣọlá ṣe aburú pẹ̀lú àǹtí Kẹ́hìndé torí pé gbàtara àǹtí Kẹ́hìndé ọ̀yá Aríkéúṣọlá ó ń bá àǹtí Kẹ́hìndé ní àjọṣepọ̀ wọn àdẹ̀ sí ní right senses kini of our senses sense wọn ò ṣiṣẹ́ dáadáa ń gbà yẹn wọ́n wà mentally derailed that time tí Aríkéúṣọlá ń tọ́jú wọn Aríkéúṣọlá dẹ̀ tọ́jú wọn time yẹn ó take advantage pé wọn wà okay ó dẹ̀ bá wọn sùn dáadáa kì í ṣe pé Aríkéúṣọlá wá rò pé bíbá tó ń bá wọn sùn ìní oyún inú wọn tó padà lóyún so ètò túmọ̀ sí pé kí àǹtí Kẹ́hìndé tiẹ̀ tó dọ́dọ̀ Aríkéúṣọlá rárá gan wọ́n ti lóyún fún ọkọ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ ló lóyún inú wọn so but Aríkéúṣọlá bá wọn sùn toyún nítorí pé wọn ò gba proper ọ̀gbọ̀nà tó yẹ kí wọ́n gbà normally wọn ọ̀gbọ̀nà tẹ́sìn gan kọ́ wa wọn ọ̀gbọ̀nà táwọn gan preach ó jẹ́ kí wọ́n bá àǹtí Kẹ́hìndé sùn toyún ara ọmọ ọ̀yá ó lè já àwọn oògùn tí wọ́n ń fún wọn nígbà tí wọ́n ń tọ́jú wọn gan ló kó bá ọmọ yẹn ó lè jẹ́ ọwọ́ ìtọ́jú tí wọ́n ń fún wọn gbà yẹn ló ṣàkóbá tí ọmọ yẹn ò fi normal ó ṣeé ṣe bẹ́ẹ̀ bóyá àwọn oògùn yẹn ló bá ọmọ yẹn pàdé nínú tọ́mọ yẹn ò fi normal tó fi ń ṣe bó ṣe ń ṣe yẹn fine àwọn olè we cannot say a lè sọ̀rọ̀ nípa yẹn náà actually nǹkan tí a rò nìyẹn èrò wa nìyẹn kì í sí pé a sọ pé bó ṣe rí gangan nìyẹn a kì í ṣe medical expert ṣe gẹ́tẹ̀ bọ́n wọ́n máa ń sọ pé àwọn tó bá wà ní oyún kan sọ tí wọ́n jẹ olójú oògùn tán lè lo nǹkan kan ló jẹ́ ká sọ tá a sọ yẹn now number one nìyẹn o so bá ṣe kọ́lá àbí Aríkéúṣọlá ṣe wá bá wọn sùn yẹn tí wọ́n wá tí ọ wá rò pé òun ló ń lóyún tí wọ́n wá ṣe nìka ìtoyún sẹ́wọ̀n parí ṣe kọ́lá ní àwọn òṣè Aríkéúṣọlá làwọn òṣè nìka ìtoyún so bí wọ́n bá ṣe nìka ìtoyún Mr. Táyé tó jẹ́ ìkejì àǹtí Kẹ́hìndé bra Táyé sọ wípé toyún làwọn rí tán ṣe nìka ìlọ́jọ́ yẹn ó ti ẹ̀dùn àwọn ó bá wọn ní jẹ́ pé ọkọ ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀ ńkọ́ eventually ó padà hàn wípé in tí Mr. Táyé sọ ló right Aríkéúṣọlá parọ́ ni nígbà tó láwọn òṣè nìka ìtoyún because kó tó di wípé dọ́dọ̀ Aríkéúṣọlá ló ti ń fẹ́ ẹni tó fún lóyún gan-an so ń gbà tá Aríkéúṣọlá dẹ̀ sọ pé òun kọ́ ló ń lóyún tó ní Mr. Láìdé àfáà Láìdé ló lóyún tá a gbé tá a sì jọ ṣe DNA test wọn tá a padà find out pé àfáà Láìdé kọ́ ló lóyún Aríkéúṣọlá náà kọ́ ló lóyún ta ló wá lóyún tá a fi wá ọkọ tí wọ́n ń fẹ́ tẹ́lẹ̀ lọ fortunately for us ọkọ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ gbà pé ká ṣe DNA test a dẹ̀ ṣe DNA test ó dẹ̀ sọ pé ọkọ tí àǹtí Kẹ́hìndé ń fẹ́ tẹ́lẹ̀ òun ló ní oyún tẹ́ ẹ̀ bá gbàgbé now nígbà tó wá jẹ́ pé ọkọ tí àǹtí Kẹ́hìndé fẹ́ tẹ́lẹ̀ ló ní oyún ṣé ẹ mọ̀ wípé ó yẹ kí àǹtí Kẹ́hìndé gan pé Aríkéúṣọlá lẹ́jọ́ wípé ó take advantage àwọn nígbà tó ń tọ́jú àwọn because a mentally derailed person cannot be consented pẹ̀lú pé òun fẹ́ fẹ́yàn àbò wọn fẹ́ fẹ́yàn that time anything tán bá ṣe sí ẹni tó tí ò wá okay mentally wọ́n ṣe sí wọ́n take advantage ẹni islamically gan ẹjẹ́ tún gbé wọbẹ̀ ẹni tí ó bá wà mentally derailed gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó tó ní mental àti dáadáa tó ṣe kó tó ní mental wọ́n kọ́lẹ̀ tó bá ti kú sínú pé wà mentally derailed yẹn tó bá di ọjọ́ ọ̀dájọ́ èyí tó ṣe kó tó jẹ́ pórí ẹ̀ yí yẹn nìkan ni wọ́n fi ṣèdájọ́ nínú ayé rẹ̀ gbogbo ohun tó ṣe ń gbà torí ẹ̀ yìí kò sí ìdájọ́ lórí ẹ̀ tára ẹ̀ bá wá padà yá wọ́n wàá padà tún máa ṣàkọọ́lẹ̀ tí bá ń ṣe lẹ́yìn tára ẹ̀ yá tán èyí tára ẹ̀ bá yá lẹ́yìn ìgbà náà wọ́n rò pọ̀ méjì tó ti ṣe kó tó wà derailed àwọn àfáà wọn kọ́ wa bẹ́ẹ̀ àwọn onímọ̀ wọn sọ fún wa bẹ́ẹ̀ so anybody tó bá wà nípò tí àǹtí Kẹ́hìndé bá wà tán wà yẹn anything tán bá ṣe fún wọn time yẹn a jẹ́ wípé lódodo wọ́n ti yàn wọ́n jẹ ẹ wá ń béèrè pé medical clinic kankan pé ilé ẹjọ́ béèrè a ní evidence pé Aríkéúṣọlá fúnra rẹ̀ sọ wípé àǹtí Kẹ́hìndé wà derailed he said it himself ó dẹ̀ sọ ohun tó gbé wọn dọ́dọ̀ òun ní time yẹn so gbogbo àwọn evidences tá a ní nípa Aríkéúṣọlá yìí so tí àǹtí Kẹ́hìndé tá à ń dá owó oúnjẹ fún ṣé ni yóò mú owó nínú owó oúnjẹ tí ó fi lọ court number one yẹn o number two wọ́n gbé Wùnbà àti Kẹ́hìndé kúò the document given to us ó wà controversial the statement tán jọ sọ tán sọ fún wa ó wà controversial
the evidences tí wọ́n give fún wa lọ́dọ̀ wa ó wà faulty bọ́ àwa ò kì í ṣe ilé ẹjọ́ àti ṣe public àti gbé wá sí court of public opinion tí gbogbo ẹ̀yin aráàlú dẹ̀ wà convinced pé lódodo Aríkéúṣọlá ṣàbúrú sí obìnrin yìí but ìjà nílé ẹjọ́ ìjà ní kóòtù táwa ti Aríkéúṣọlá mọ́ tá a bá fẹ́ ti Aríkéúṣọlá mọ́ ìjà ní prison tá ti Aríkéúṣọlá mọ́ àbí a ní tí yóò ṣe tá a pa láṣẹ fún kó lọ ṣe lẹ́yìn pé kákànjẹ́ ká yí orí pé tó ṣe ní the next step tó yẹ ká take ni pé we now proceed to court of law. We now proceed to court of law. Kó lọ defend gbogbo ohun tó ṣe fún ọmọbìnrin yìí. And evidences wà ní DNA test tá a ti ṣe. So ìyẹn bẹ́ẹ̀ yẹn o. Èyí tó tún wá lágbára jù lẹ́yìn tí Aríkéúṣọlá ni pé fine a sọ nǹkan kan mọ́ nípa ilé ìwòsàn tó wo Kẹ́hìndé báyìí tó ní SS ni. Tí wọ́n sọ pé gbogbo ohun tí ń ṣe Kẹ́hìndé ń victim SS ni. Tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lóògùn SS tí ò ṣe fún un tí oògùn yẹn gun ò lè ṣèpalára fún ara rẹ̀. Number 1 nìyẹn o. Number 2, the fear of torí pé SS ní tí wọ́n ti pé òun náà lọ jẹ́ kí wọ́n padà yọ ohun bẹ̀ nígbà tó fẹ́ bímọ. Tó dẹ̀ lóhùn ọmọ sí tí wọ́n dẹ̀ ló mọ̀ sí. Ó yẹ ká jọ lọ drag ẹ̀ ní court. Irú hospital irú doctor tó sọ pé SS ní láì ṣe test yẹn ó yẹ ká lọ drag ẹ̀ court tó ló tún padà sí ọ̀pọ̀lọpọ̀ test tó prove pé kò ń ṣe SS tó gbé genotype ẹ̀ wá. So it's only in Nigeria a doctor can just look at someone and say bí mo ṣe ń wọ ẹyí o SS ni ẹ bí mo ṣe ń wọ ẹyí o AA ni ẹ bí mo ṣe ń wọ ẹyí o AS ni ẹ bí mo ṣe ń wọ ẹyí o this is your genotype, this is your blood group. It is only in our place. And gbogbo àwa tá à ń picture àti Kẹ́hìndé ẹlòmíì ní àwọn obìnrin o obìnrin báwo wọ́n fi àjẹ́ woman yẹn ni now wọ́n bà ayé ẹ̀ jẹ́ ni now wọ́n take advantage ẹ̀ ni now. He now takes Amira to our hometown ó lọ gbé báwọn bàbá kan ní hometown wọ́n fún wọn lówó kí ló ní ká máa sọ ó ní ká sọ pé orí Kẹ́hìndé ti dàrú. Gbogbo fídíò yẹn náà evidences ní fún wa in the court of law. But gbogbo àwọn kéèsì báyìí so yẹ ká drop ẹ̀. Ṣé ẹ rántí àǹtí tó bí ọmọ mẹ́rin fún ọkùnrin kan ṣoṣo tí gbogbo ọmọ mẹ́rin yẹn ṣe tọkùnrin yẹn ẹ rántí ẹ dákun àǹtí yẹn tẹ́ bá rántí ẹ tẹ okùn àǹtí yẹn tẹ́ bá rántí tó àìpẹ́ ẹ rántí mo fẹ́ kéèyàn mẹ́wàá tẹ okùn àǹtí yẹn lórí kọ́kọ́rọ́ alátẹ ibi tá a ti bẹ̀rẹ̀ DNA test èèyàn mẹ́wàá ẹ tẹrúkọ obìnrin tó ṣe ẹnìkan kò tí mọ̀ ẹnìkan ní Semirat ọ̀tán sọ́tán àwọn èèyàn rántí mọ́ obìnrin tó bí ọmọ mẹ́rin fún ọkọ kan ṣoṣo tí kan kìí ṣe tọmọ tí kan kìí ṣe tọkọ ṣé ti gbàgbé ni ṣúgà já o wọn lábíọ́lá ọláìtàn ẹ dákun ṣé Facebook mi kọ́ ni mò ń lò ní. ẹnìkan ti gbà jàre àǹtí Tóyìn tó bá yé jẹ́ akọrin ní chọ́ọ̀chì ńlá kan ńbàdàn àǹtí Tóyìn ẹ ti gbàgbé àǹtí Tóyìn ni tó bímọ mẹ́rin fọ́kọ tí kankan èsè tọkọ rẹ̀ fẹ́ ya wèrè ẹ ti gbàgbé ẹ béèrè pé bó lágbádé ṣé ẹ mọ̀ pé àǹtí Tóyìn pe ọkọ òun lẹ́jọ́ ẹ̀sẹ̀ àǹtí Tóyìn tó sùn ọkọ yẹn náà yes ó tún sùn ọkọ yẹn ìwé rèé
rántí ìwé rèé ìwé rèé ṣe ti gbàgbé ni ìwé rèé ẹ mọ́ gbàgbé ẹ jẹ́ lọ sí dáárì kọ́kọ́rọ́ alátẹ lọ́dọ̀ yín kẹ́ wò ìwé rèé number 1 nígbàgì tuntun ọ̀tọ̀ tún ní number 1 gbági tuntun o ọ̀tọ̀ ní number 1 ti gbági tuntun tí ìyàwó kan wá láti London UK láti wá jẹ́rìí wípé number 1 làwọn ta ṣọ́ọ̀bù àwọn fún another one ní ìwé rèé tó fẹ́ gbalé ọkọ rẹ̀ ní sáìdì Adégbàyí náà ni tó fẹ́ gbalé ọkọ rẹ̀ tó ló ń ta lé ìyá àwọn kan lápẹtẹ gbogbo àwọn kéèsì sí wà ń court torí ẹ̀ lè ṣe gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ́. We are incapacitated. We are spending a lot on court cases for the justice of the downtrodden people. We need your assistance. It's not that we need your money. We need your cooperation. We need to come together. We need a group that we can come to. Tá a bá ti ní issue bẹ́ẹ̀ yẹn. Ẹ wo ọ̀rọ̀ àti Kẹ́hìndé yẹn. Ẹ dẹ̀ ń béèrè pé alpha. Ó ti yẹ ká kéde fún yín pé ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kọ́ọ̀tù àti ṣédé stage kan. We still need money. Èèyàn kan lè ṣe ni pé you know what Alhaji èló lẹ fẹ́ fi ṣe case àti Kẹ́hìndé yẹn. I will take it up. Iye báyìí ni o. Màá fún yín iye báyìí. Màá fún yín iye báyìí. Okay, ẹ bá lọ́yà sọ̀rọ̀. Á dẹ̀ máa fáwọn èèyàn ní report. Àwọn iṣẹ́ tá a lè ṣe tá a fi lè bójú rí Ọlọ́run pàdé pọ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà a kì í fura sí. Ẹni tó bá support àti Kẹ́hìndé tó fi rí justice gbà. Àtẹni tó gbé àti Kẹ́hìndé lọ hospital pé kán lọ máa treat wọn fún depression kí depression má bàa mú wọn. Ẹni tó support ẹ̀ tó fi rí justice gbà òun gan ló treat ẹ̀ fún depression. Each time tí àti Kẹ́hìndé bá ti ń rí Aríkẹ́sọlá tó ń rìn tó yan tí ń sọ pé kò sẹ́ni tí ó mọ òun inú àti Kẹ́hìndé ń bàjẹ́ kò sóúnjẹ tẹ́lẹ̀ fún kò ní wọnú ẹ̀ time yẹn. Torí pé ẹni tó ní ọmọ kò lè fẹ́ àti Kẹ́hìndé mọ́ Aríkẹ́sọlá náà fún àti Kẹ́hìndé mọ́ wàhálà ọmọ yẹn báyìí ọrùn àti Kẹ́hìndé ló wà tí ń dọ́mọ yẹn gbé káàkiri. Wàhálà ọmọ yẹn ọrùn àti Kẹ́hìndé ló wà tí ń dá gbé káàkiri. And there are some responsibilities tí wọ́n lè compel àwọn tí wọ́n ní ọmọ tán jọkùnrin náà kán máa ṣe lórí ọmọ yẹn tí wàhálà yẹn ò fi ní pantí yẹn. By and large àwọn case studies ní gbogbo tí mo mú wá yẹn ìkan nínú ẹgbẹẹgbẹ̀rún tí ń bẹ níwájú wa a nílò ìrànlọ́wọ́ yín o. Ìyá kan wọ́n pa ọmọ rẹ̀ lójé agbéwàǹgbà náà tí wọ́n pa Adékọ̀tù Sẹ̀míù Adékọ̀tù adájọ́ ni wọ́n tì wọ́n mọ́lé wọ́n lọ jù wọ́n ságódì lọ́jọ́ kan tá Adékọ̀tù adájọ́ ní kí wọ́n provide wọ́n ní wọ́n ti gbónídùú wọ́n ti release wọn ẹni tó so onídùú dà wọn ò ráwọn tó pa Sẹ̀míù mọ́dì sí ẹjọ́ sì ń lọ. Adẹ̀fẹ́ justice báwo ni jẹra ẹni mọ́lẹ̀ ìfojú ẹni gbógi ìbáyé ẹni jẹ́ báwo ni ò ṣe ní tẹ̀síwájú kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ti ń ṣe justice for this justice for that tí ẹjọ́ yẹn bá a máa ń ké fúngbà díẹ̀ tá a bá ti ké fúngbà díẹ̀ á wà dákẹ́ èmi èé dákẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé tèmi o ní tí mo ń fà táwọn èèyàn fi máa ń dákẹ́ ni pé ẹ má jà lé owó ṣẹ́rí tá a bá ń fa àwọn cases kan lé owó tá à ń fi ọ̀rọ̀ kan lé owó Facebook ó fún wa lówó YouTube ó fún wa lówó TikTok ó fún wa lówó Instagram á rówó ń bẹ̀ á ṣe kinní kan á ní followers tá a bá ń fi àwọn ọ̀rọ̀ kan wá ẹ já máa fa àwọn kéèsì kọ̀ọ̀kan náà ṣe tọlọ́run àwọn kéèsì kọ̀ọ̀kan náà ẹ já máa fi tu Ọlọ́run lójú àwọn kéèsì tá a mọ̀ wípé ẹni yóò tí ì rí dájọ́ òdodo gbà kódà kó jẹ́ pé ó ti pẹ́ ẹ má jà máa drop ẹ̀ mẹ́ta bá ṣe ń drop ẹ̀ yẹn tá à ń ṣe ní òwò ṣùkùṣùkù dá wáíwáí yẹn ń jẹ́ kínú àwọn ẹni bí ó dùn ń jẹ́ kínú àwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá ó dùn ń jẹ́ kínú àwọn ọ̀bàyéjẹ́ ó dùn ẹ má jà máa ṣe ní òwò ṣùkùṣùkù dá wáíwáí ẹ jẹ́ ká máa follow ẹ̀ ká dẹ̀ máa ṣe ní kokoko làárọ̀ rọ́fà adití ká má dúró lórí ẹ̀ títí tá a fi máa rí ìdájọ́ òdodo gbà
torí pé tá a bá ti ń rí ìdájọ́ òdodo gbà lórí àwọn tó ṣiṣẹ́ láabi àwọn tó ṣiṣẹ́ láabi ó máa dínkù tá a bá ti rí ìdájọ́ òdodo gbà àwọn tó ń ṣiṣẹ́ láabi ó máa pọ̀ sí ni. èèyàn kan sọ fún mi pé àwọn ò mọ why tó fi jẹ́ pé ọ̀rọ̀ mólì yẹn àwọn bloggers àwọn èèyàn wa àwọn tájọ máa ń ṣiṣẹ́ tán máa ń gbé kéèsì pé wọ́n gbé pé láti for day one ẹni ẹ sá complain mo ní bóyá ẹ̀rí ni bóyá wọ́n gbé àti pé bóyá wọ́n ń ṣe nǹkan míì lọ́wọ́ ṣe mọ̀ pé mò ń ṣiṣẹ́ mi lọ́wọ́ kì í sọ̀kọ̀ṣẹ́ òkété lẹ́sìn gbẹ́ ò oníṣẹ́ ilé ń díwọ́ ẹ̀ tọrọ bá kàn wọ́n ní ẹlẹ́rù ní gbẹ́rù ẹ̀ bí ó ti wúwo bóyá àwọn náà ń ṣe nǹkan míì tó wà important sáwọn náà lọ́wọ́ time yẹn ni ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé gbogbo wa là ń lọ sí hospital and it's not about Moli hospital alone it's about all hospitals nígbà tá a sọ̀rọ̀ nípa hòtẹ́ẹ̀lì Adédoyin it's not about Adédoyin hotels alone ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín lè bí ẹ̀mí ní witness pé lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ti lọ sí oríṣiríṣi hotel tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa sùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ lẹ sùn bẹ́ẹ̀ ṣe máa wọlé tẹ̀ ní kí ẹ̀ ń kọ́ lẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ gan ò torí ẹ̀ máa ná hòtẹ́ẹ̀lì mọ́ anyhow ọ̀pọ̀lọpọ̀ ò torí ẹ̀ máa ná hòtẹ́ẹ̀lì mọ́ anyhow torí gbà kan wà àwọn olóòtẹ́ẹ̀lì ṣe kìnnìkan àwọn olóòtẹ́ẹ̀lì ṣe kìnnìkan ẹgbẹ́ àwọn olóòtẹ́ẹ̀lì kan tiẹ̀ tún bínú wọ́n sọ̀rọ̀ sí gbogbo ẹ̀ngbà náà I don't care kò sí bí yóò ṣe máa ṣerú tá à ń ṣe tí ò ní máa kọlù yẹn náà kò sí bí yóò ṣe máa ṣerú eléyìí tí ò ní máa step on toes àwọn toes tá a bá step on nǹkan máa understand the nature tá à ń ṣe that we don't have anything against you we are not being subjective we are being objectives in tó wà nílẹ̀ là ń treat téèyàn sì tó débi tí ó ń lọ yóò débi tí ò lọ tó bá lòun ò ní débi tó wọn lọ tó sì fẹ́ débi tí ń lọ tó sì gbọ́dọ̀ gbàbẹ̀ kọjá kò ní débi tí ń lọ a sì lè sọ pé torí pé èèyàn mẹ́kún sun ká mọ̀ ru òkú kọjá lẹ́nu ọ̀nà lè ta bàbá rẹ̀ tó bá ṣe pé bẹ́ẹ̀ lágbàdé lè ta bàbá tiwa tọ́lọ́ sì ti ní kí bàbá tiwọ́ dàgbà kó lo 200 years láyé tá a sì fẹ́ lọ sin bàbá tíá táwa bá ń rẹ́rìn wípé ọmọ láyọ̀ lé ẹni ọmọ sin ló bímọ tó ń bá ń sunkún tó fẹ́ fẹ́ kún bòkú bàbá wa jẹ́ báwọn ọmọ lójú àmọ́ bá tíá lọ. ẹ wọ́rú máa yín sí kése pé wọ́n yàn jẹ náà ó lọ hospital ó gbé yàn lọ láti lọ tọ́jú ẹ̀ ó dẹ̀ kàdánwò ààrẹ ní jẹ́ ń bẹ̀ kí n láá ṣe àtẹ̀wọ̀n lójúmọ́ lẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ lé ní kó dìde ẹ wo àwọn cases tá a máa ń gbé wá èèyàn kan nínú ẹgbẹ̀rún mọ̀ ní máa dìde téèyàn kan bá fi dìde wípé wọ́n yàn jẹ òun fẹ́ gbẹ̀tọ́ òun lórí eléyìí wọ́n ti yàn bí ẹgbẹ̀rún jẹ káàkiri Nàìjíríà lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìkan nínú àwọn hòtẹ́ẹ̀lì tí ń ṣiṣẹ́ aburú ní Tadédoyin wà ìkan nínú àwọn èèyàn tó forí lùgbàdì aburú ní Timothy wà so the spirit of every other victims wọ́n á dìde níbi tán bá wà wípé àwọn fẹ́ kíkiní kó dúró ká sòdodo lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni the spirit of every other victim of Moli hospital and some hospitals tán ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn náà ti dìde nínú grave wọn sì pé àwọn fẹ́ ìdájọ́ òdodo against àwọn tí wọ́n máa ń fún àwọn ní expired medication and expired injections. You're welcome. Yeah. So we cannot keep folding our arms. Ká dẹ̀ rò pé nǹkan ó dáa kò possible kò lè dáa kò possible because nínú ìbàjẹ́ yẹn làwọn kan ti ń sọ̀rọ̀ ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu nínú ìbátẹnìkejì jẹ́ yẹn làwọn kan ti ń yan fanda so àwa tá a wá jẹ nínú ìbátọmọnìkejì jẹ́ tá a wá rí pé fẹ́ bátẹnìkan jẹ́ tá a wá dìde tá a jọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀rù kan ò tiẹ̀ mọ bà àwọn ẹni bíi náà tá a bá ṣe báyìí ẹ̀rù kankan ò ní bà wọ́n ẹ̀rù kankan ò ní bà wọ́n fún àwa tí a bá ṣe tán pé ká jọ ṣiṣẹ́ pọ̀ lórí mímọ́ gba àwọn ìdájọ́ òdodo yìí àti àwọn tí wọ́n máa ń gbé lọ sí kéèsì tá a ṣe tán tá a nídìí àti lọ sí ilé ẹjọ́ kéèsì tá a ṣe tán tí ó wà nílé ẹjọ́ tá a nídìí àti pursue ẹ̀ kì í ṣe owó ní gbogbo ẹ̀ a need the connection ẹlòmíì tó wà connected pẹ̀lú àwọn the power that be tán wà nínú ìjọba àbí àwọn civil servant tán ti wà lókè kò pọn dandan we will not mention your name you just tell us what to do á dẹ̀ rọra àwọn ò dẹ̀ máa follow ẹ̀ lọ lábẹ́nú
we won't mention your name. Okay, ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Bàbá yẹn ti retire nísìn. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n fi tì mí mọ́lé yẹn tán gba bẹ́ẹ̀lì mi ní high court. Ṣé ẹ mọ̀ pé wọ́n tún wá ń ṣẹjọ́ mi lọ ní magistrate court nígbà tán gba bẹ́ẹ̀lì. So magistrate court la wá ń lọ. Magistrate court la ń lọ. Wọ́n ti jókòó lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní high court tí mi ò yọjú. Kó tó di pé èèyàn kan ó wá rí rẹ́kọ̀dù mi, ó wà ní rẹ́kọ̀dù ní high court gbà ní Ìbàdàn. Ó wá rí rẹ́kọ̀dù mi pé bígbà tí mo abscond tí wọ́n gba bẹ́ẹ̀lì mi tán àtàwọn boys mi tá a sá lọ. Àwa tá a mọ̀ péjọ́ ti ń lọ ní high court. He now called me pé Oriyomi kí ló tó wá court. Mo lọ court ní last week ní court wọ́n ní no. Wọ́n sit ní court lénìí. Wọ́n dẹ̀ lẹ́ẹ̀yọjú. Kódà mo ní court wo wọ́n ní kéèsì ti wà láì court báyìí. Mo ní wow. Àwa pè lọ́yà. Àwa ṣe ẹ̀yọjú sí high court. Ẹ má sọ nǹkan kan, that's our system. System wa ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣẹjọ́ rẹ̀ lọ́wọ́ lónìí tí wọ́n mọ̀ pé wọ́n ń ṣẹjọ́ òun. Kì í ṣe ilé ẹjọ́, kì í ṣe problem àwọn judiciary wa o. Problem àwọn ọ̀daràn tó wà láwùjọ wa ni o. Láti outsmart judgment ni o, justice ni o. Just to outsmart justice. No, kì í ṣe ẹjọ́ judiciary nìyẹn o. Láti outsmart justice ni o. Yes, most especially ẹjọ́ tó bá ní ṣe pẹ̀lú ẹjọ́ ọ̀lẹ. Wọ́n ń ṣe kéèsì ilẹ̀ bàbá ẹlòmíì lọ́wọ́ nísìnyí tí ọmọ. Ẹlòmíì ní ọ̀rọ̀ ọmọ jókòó rẹ̀ kóòtù tí wọ́n jọ múra wọn. Tíìmù kan náà ni wọ́n o. Wọ́n wà jọ lọ. Wọ́n jọ mọ rojọ́, òun gbà pé ó ń jẹ̀bi, òun gbà pé kinní kan. Wọ́n bá dájọ́. Wọ́n bá gbé ìdájọ́ kalẹ̀. Nígbà tó kúkú mọ̀. Ní gbogbo àwọn estate ẹlẹ́bù sorry, ẹ má bínú. So, in a situation like that, we need you. Information lásán lẹ́lòmíì ò máa fún wa. Owó lẹ́lòmíì ò fún wa. Service lẹ́lòmíì ò fún wa. Advice lẹ́lòmíì ò fún wa. Instruction lẹ́lòmíì ò fún wa. Strategies lẹ́lòmíì ò fún wa. A rí ìdájọ́ òdodo gbà. Ọlọ́run tẹ́ bá lè jẹ́ a máa ṣe bẹ́ẹ̀. A rí ìdájọ́ òdodo gbà. Èyí tó bá ti jẹ mọ́ bẹ́ẹ̀ a sì gbé wá nínú group yẹn. Tá bá ti sọ, a sì mọ̀ bá ṣe yanjú ẹ̀. Ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ kí n fún wa ní nọ́mbà tá a máa fi ṣe yẹn. Lórí show tẹ́ ń wò yìí náà ni. Ẹ comment pé I am interested. Tẹ́ bá ti comment pé I am interested, a máa DM yín ní nọ́mbà tí ẹ máa fi join wa. Ẹ kàn comment pé I am interested, a máa DM yín. Tá bá ti DM yín, a jọ sọ̀rọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Láti gba ìdájọ́ òdodo fún àwọn tó wà the downtrodden, the grassroots people, àwọn tí ò rọ́wọ́ họrí, àwọn tí wọ́n fìyà jẹ, àwọn tí wọ́n ń tẹ̀ lójúmọ́lẹ̀, tí wọ́n ní kò sẹ́ni tí ó máa wọ̀n sí. Ẹ jẹ́ a jọ ṣe. Ọwọ́ kan ọ̀gbẹ́rù dórí, àgbájọ ọwọ́ la fi sọ̀yà. Ẹ dákun torí Ọlọ́run. Kí orílẹ̀-èdè wa lè tẹ̀síwájú, kílẹ̀ Yorùbá náà lè gòkè àgbà, ká lè máa rí ìdájọ́ òdodo gbà. Àjùmọ̀ṣe gbogbo wa mọ̀ ni. Ọlọ́run sì jà lè ṣe. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ comment I'm interested. Àti DNA test ni o, àti lawsuit oríṣiríṣi ni o. Ká lè jọ ṣe. Ẹ ṣé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ní London. Bẹ̀rẹ̀ lórí àǹtí Tóyìn. Kárí gbogbo ẹ̀yin ìyá mi pátápátá ní London. Àtẹ̀yin bàbá mi. Tẹ́ ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. Tẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú mi. Mo dúpẹ́ dínà tí ẹ fi host mi. Tẹ́ ẹ fi honor mi. Àti award tẹ́ ẹ gbé fún mi. Mo dúpẹ́ pé Ọlọ́run lò yín fún mi. Mo dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ fi hàn fún mi. Mo wá dúró owó tẹ́ ẹ ná. Mo gbọ́ ẹ̀yin tẹ́ ẹ wá pátápátá. Mo wá dúró owó tẹ́ ẹ ná. Mo wá wò bẹ́ẹ̀ ṣe kó sínú aṣọ àgídìgbò. Mo rí ìfẹ́ tẹ́ ẹ fi wọ̀. Mo tún wá bọ́ sí orí social media, mo wá rí bẹ́ẹ̀ ṣe fọ́n káàkiri ayé. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan o. Mo mọ̀ lóore. Mo mọ̀re o. Mo mọ̀re o. Ẹ ṣé gan ni o. Ẹ̀yin tèmi ní London. Àsìkò tí ń dárúkọ ń bọ̀. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe léyìí náà korúkọ tiẹ̀ tó tẹ̀ mí lọ́wọ́. Torí pé tẹ́ bá sọ pé mo deserve ẹ̀. Ẹ̀yin lẹ sọ pé mo deserve ẹ̀. Tí mo bá deserve ẹ̀ tẹ́ fún mi ńkọ́.
tí mo bá deserve ẹ̀ tẹ́ ẹ̀ ṣe ńkọ́. Ṣé ẹ̀yin nìkan ni mo ṣe ká ní mo ṣe nǹkan kan fún yín rí tó dáa, ṣé ẹ̀yin nìkan ni mo ṣe é fún rí? Ká sì ni mo ṣẹ̀ yín rí náà lẹ́ṣẹ̀ lẹ́ẹ̀ ní wá, ṣé ẹ̀yin nìkan ni mo ṣẹ̀ rí? Sáàrẹ́ ni tí mo ṣẹ̀ rí tó wà ńbẹ̀, sáàrẹ́ ni tí mo ṣoore ńlá fún rí tí ò sí ńbẹ̀, sáàrẹ́ tí inú ń bí wípé ẹ ṣe fún mi, sáàwárẹ́ tí inú ẹ̀ ń dùn wípé ẹ ṣe fún mi, sáàrẹ́ tó wà nínú ilé tó ń dùn pé kò lè wà ńbẹ̀. Wọ́n ní mo sáré kí n tó dakọ ni, mo jìyà kí n tó padà jẹ́ èèyàn, mo jọ̀pọ̀ tọ́rì pọ̀ ọ̀yà láginjù kí n tó padà kẹ́rù mi dáàfin. Ẹbí irú onítọ̀ ń léèrè wípé ṣé gbogbo ẹni tó sáré ló padà dakọ ni, ṣé gbogbo ẹ̀dá tó jìyà títí ló padà jẹ́ èèyàn, ó dáa ṣé gbogbo ẹni ó jọ̀pọ̀ tọ́rì pọ̀ ọ̀yà láginjù ló padà kẹ́rù ẹ̀ dáàfin ni. Kò sí ní téèyàn dìsáàfù láyé, ó bá ṣe bí lèèyàn ṣe táburú ṣẹlẹ̀ sí tí wọ́n ló dìsáàfù ẹ̀. Sí gbogbo ẹni ó ṣe bí lọ́lọ́run já ń pàṣán dìsáàfù bí tó ṣe lójú ayé ni. Kọ̀rọ̀ lẹ́lòmíì tí ń jẹ́ tí wọ́n mọ̀, kódà tí wọ́n rò pé Ọlọ́run ò dájọ́ aburú fún. Bẹ́ẹ̀ ni àṣà rẹ̀ ni tó jẹ́ pé látàárọ̀ ayé rẹ̀ bí ṣe ń torí ọkùnrin kan rí mọ́ kan nítorí ọkùnrin kan rí mọ́ kan, kódà bó ṣe kéyọ́ lójú ara tán, ìṣekúṣe ló ṣe sí látàárọ̀ tí dàgbà tó fi tọkọ ní. Nígbà ó sì fẹ́ lọ́kọ, ó tún rọ́kọ gidi fẹ́. Bó sì délé ọkọ ní sì ń bímọ. A sì rẹ́ni tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ láàárọ̀, bó ṣe mùsùlùmí ni, bó ṣe kìrìsìtẹ́nì ni, Ọlọ́run wí náà ni, Kùránì wí, àdìsí wí, Jésù wí, ìwé kan báyìí sọ, orí báyìí sọ, ẹsẹ̀ báyìí sọ, pásítọ̀ wí, tí ò sì ṣàbúrú kankan. Kódà ẹnìkan ò sí lásẹ̀ wò tẹ́ ìpàdé ọkọ tí ó fẹ́. Wọ́n tún bá ṣàdúrà sí wọn lọ́kọ ẹ̀ ni. Ó sì délé ọkọ kọ̀rọ̀ ọmọ bí, wọ́n sì padà ń fọmọ bù. Àwọn tí wọ́n sì ṣèṣekúṣe ni tí wọ́n ti ṣẹ́ gbogbo oyún tán ni wọ́n délé ọkọ tí wọ́n bímọ yìí, òun ò ṣiṣẹ́ kankan rí. Ọlọ́run ní máa ṣe ń tó wù ú. Èmi mọ̀ lóore o, mo dúpẹ́ o. Bẹ̀rẹ̀ látorí tíkẹ́ẹ̀tì mi láti Nàìjíríà, first class àbí business class tí wọ́n ń pè é, ìtẹ́ bá pè nú méjèèjì, ibi tẹ́yìn ó ti dá jókòó bí gbọ́ wà ń pálọ̀ rẹ̀ tí ó ráàyè náṣẹ̀ tí ó ráàyè sùn, ní mo wọ̀ dé lùí. Àwa tí wọ́n kọ́kọ́ mọ̀ ń pèpè ká wọlé, tẹ́rù wa tún jẹrù náà yòókù lè gbé lọ, ní mo wọ̀ dé lùí láìsan kọ́bọ̀. Mo tún dénú ìlú yìí, mò ń jẹun ọ̀fẹ́, mò ń mumi ọ̀fẹ́, wọ́n tún gbé mi jáde lọ́fẹ̀ẹ́, wọ́n tún wá ṣe irú ètò yẹn fún mi, kábíyèsí Olódùmarè. Mo ń sọ eléyìí kí gbogbo ẹ̀yin tí ẹ bá ń jìyà pé ń ṣe dáadáa lọ́wọ́, àti pé mo fẹ́ lérò lẹ́yìn gan nínú ká máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Mo fẹ́ lérò lẹ́yìn gan nínú ká máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Mo fẹ́ lérò lẹ́yìn gan nínú ká máa fi ṣẹ́ ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Inú ká kígbe pé wọ́n ti yànyàn jẹ́ ń bí o, ká sì rí pa àti pọ̀ kó ní kálukú máa ṣe lọ. Ó wù mí bẹ́ẹ̀. Kó yẹ pé bẹ́ẹ̀ mi ṣe ń lo platform mi kí kálukú máa lò bẹ́ẹ̀, káyé ó rí pa dúró nídìí òdodo. Mo fẹ́ lérò lẹ́yìn nídìí òdodo. Mo fẹ́ lérò lẹ́yìn nídìí ìjàfẹ́tọ̀ ọmọnìyàn. A lè bájọba jà, a lè bára ìlú jà, a lè bọ́ọ̀rẹ́ wa jà tó wọn bá ṣe dáadáa. Ó wù mí kí n lérò lẹ́yìn púpọ̀ nínú ẹ̀. Ìdí rèé tí mo fi ń sọ irú treatment tán fún mi ní London. Manchester is loading. Ṣé mọ̀ pé wọ́n ní UK, wọ́n ní, mo ṣẹ̀ débẹ̀ ní tán bá sọ fún mi ní o. Wọ́n ní UK, wọ́n ní after London is Manchester. Manchester own is loading, but appreciation eléyìí fáwọn ti London ni. Torí wọ́n sọ ṣe pé wọ́n jẹ́ kí àwọn tí ò sí ní London wá. Wọ́n fẹ́ kí àwọn kí lorúkọ wọn, àwọn ti Manchester ní o, àwọn ti Liverpool ní o,
àwọn tí mo ṣe wá gbàgbé orúkọ ọ̀dọ̀ wọn báyẹn, wọn èèyàn mi dẹ̀pọ̀ ń bẹ̀ dáadáa o. Kí ló kọ ọ̀dọ̀ yín náà bẹ́ẹ̀ bá ń wò mí ẹ kọ́ nìkan Coventry, thank you. Àwọn ti Coventry èsì pẹ́ nìkan lọ sọ fún mi, wọ́n gbé wá ní Ọlọ́run ló rán mi létí. Àwọn ti Coventry náà, àwọn ti London nìkan ò lẹ́rí lọ́jọ́ yẹn. Ó ṣe gbogbo UK lẹ́rí yẹn o, àwọn ti London nìkan lẹ́rí lọ́jọ́ yẹn. So mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìnáwó, ẹ kú ìnára, ẹ kú ìfẹ́, ẹ kú ìfọmọnìyàn ṣe. Ẹ̀yin náà ò mọ̀ ní dìdàkudà. Àṣé ntáyé rí láyé ń jẹ ni àṣáyé fẹ́ òdodo. Àṣé ntáyé rí láyé ń jẹ ni àṣáyé fẹ́ ká sọ̀rọ̀ ká dúró tì í. Àṣé ìjẹkújẹ tó wà nílẹ̀ tí wọ́n ń jẹ tẹ́lẹ̀, àṣé kì í kúkú ṣe pé ó wu ayé jẹ, àṣé wọ́n manage ẹ̀ ni. Oriyomi Hamzat is a typical example wípé ayé fẹ́ òdodo. Tá a bá wá rẹ̀ ń tí ó sọ ṣáájú àkókò yìí, tá a ti wá rẹ̀ ń tó sọ tí ó jèrè tìjú, tó jẹ́ pé ó dẹni àpọ́nlé, ó dẹni iyì, ó dẹni ẹ̀yẹ, ó dẹni tí wọ́n ń gbé gẹ̀gẹ̀. Ní tó kù náà ni pé káwa tó kù náà ká gbé, ká tẹ̀lé, ká máa ṣe bẹ́ẹ̀ lọ. Oriyomi ti dẹ̀yìn àgbégẹ̀gẹ̀ lẹ́yìn. Oriyomi ti dẹ̀yìn àgbégẹ̀gẹ̀ lẹ́yìn. Ìnira ò ní bẹ́yìn kó gbénú ìyá rẹ̀ kó fọ́. Ìnira ò ní bẹ́yìn kó gbénú ìyá rẹ̀ kó fọ́ o. Oriyomi ti dẹ̀yìn àgbégẹ̀gẹ̀ lẹ́yìn. Oriyomi dọ̀ọ̀mọ tuntun, àgbégẹ̀gẹ̀ lọ́mọ tuntun. Òkìkí ọlá dọ̀ọ̀mọ tuntun, àgbégẹ̀gẹ̀ lọ́mọ tuntun. Mo dúpẹ́ o. Ní London, béèyàn bá ti ń wá béèyàn mi 1 million. Ṣẹ́rẹ́ kan tèmi yìí. Ọjọ́ kan ṣoṣo òjò tó borí ẹgbẹgbẹ̀rún ọ̀dá ni o. Ó lágbára o. Ó lágbára o. Ó lágbára o. Ó lágbára o. Ibi tí mo wà yìí, mò ń sá wá bẹ́ẹ̀ ni, mò ń yọ́ wá bẹ́ẹ̀ ni. Tí àwọn ìyá alálùbáríkà, àwọn bàbá alálùbáríkà, àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n wà ní London, tí wọ́n jẹ́ ọmọ Yorùbá bá mọ bí mo wà, wọ́n wà mí déyìn. Ẹ rí pé àwọn ìbò ni wọ́n máa rí tí n bá ń ṣe kinní mi lọ. Fẹ́ tó mọ́ máa wò pé sáà Yorùbá ò tí ì máa bọ̀ nfẹ̀ kí wọ́n mọ̀ pé bí mo wà ní kí n lè ráàyè sí àwọn tí mò ń ṣe. Ìfẹ́ ni o. Ìfẹ́ ni o. Ẹ̀yin tèmi ní London, ayé yín ò ní bàjẹ́ o. Láti aago 5 lẹ́lòmíì ti débẹ̀. Kò lọ aago 5, aago 6, aago 7, aago 8, aago 9 kù díẹ̀ kí n tó débẹ̀ ńjọ́ yẹn. Wọ́n sì dúró dè mí. Wọ́n wá tò lọ́wọ́ọ̀wọ́. Wọ́n wá lùlù dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ tá a mọ́ lù ń bàdàn. Wọ́n fi kí mi káàbọ̀. Èmi náà wá yẹn pa agbádá. Mo yẹn pa agbádá. Ẹ mọ̀ sí London. Ayé yín ọmọ ní bàjẹ́. Ẹ mọ̀ ní wúwú tí wọ́n mọ̀ ní fòkú yín ránṣẹ́ lé. Ògìdán ti bá mi sórin fún yín. N ó padà tún lò. Mo lò nínú TikTok mi. N ó padà tún lò. Ó lẹ́ni ọ̀nà tọrọ, ẹni ọ̀nà kọ́bọ̀. Ẹ ṣeun o. Oriyomi dúpẹ́ o. Mo dúpẹ́ o. Mo mọ̀ lóore o. Mo dúpẹ́ o. Manchester, Coventry, Liverpool is loading. Ó ṣeé ṣe ká ṣe gbogbo ẹ̀ Manchester. Ó ṣeé ṣe ká ṣe gbogbo ẹ̀ Manchester. Manchester, Coventry, Liverpool is loading. This is London. Oriyomi Hamzat. Òkìkí ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀ sí. Òkìkí ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀ sí. Ìjíǹjí ayé mi ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹjọ́. Mo mú struggle lówó, mi ò mọ̀ pé màá wá dúpẹ́. Òkìkí ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀ sí. Torí bí ta dorí kọ ọ̀tàrùpọ̀ náà ti fẹ́ dìgbò. Bí ta dorí kọ ọ̀tàrùpọ̀ náà ti fẹ́ dìgbò. Ọlọ́run lókè ló lànà débi tá bá dé. Òkìkí ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀, ọpẹ́ mi pọ̀ sí. Alọ́lọ́run ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi gan dúpẹ́. Toró ti ń pele ṣẹ́ orí kó tọ́pẹ́ o. Fọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò dá dúró ni.
Ọlọ́run ṣe bẹ́ẹ̀ orí pó tọ́pẹ́ toró tí ń pele sí ẹ orí pó tọ́pẹ́ o Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ò dá dúró ní kábíyèsí Olódùmarè ọba tó ń ṣe bẹ́ẹ̀ tí ò dá dúró adúpẹ́ o téèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ èèyàn ọwọ́ Ọlọ́run kéèyàn dúpẹ́ lọ́wọ́ èèyàn wọ́n ní tí wọ́n bá ń dúpẹ́ lọ́wọ́ babaláwo a sì máa dúpẹ́ lọ́wọ́ Ifá tán bá dúpẹ́ lọ́wọ́ Ifá Ifá ò dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà tán bá dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ó pé ọpẹ́ di ọwọ́ Olódùmarè ọba atẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì omi Ọlọ́run ló náà rí fàásìn gbogbo ẹ̀ náà bàbá kì í á padà dọ́dọ̀ Ọlọ́run náà ní pé ń lọ́dà wa ọ̀nà tí kálukú bá wá wò kó gbàdé bẹ́ẹ̀ Ọlọ́run níjọ́ lọ́hùn Ọlọ́run níjọ́ lọ́hùn lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan mọ́ ṣáájú rẹ̀ kò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan nǹkan kò sì wá ní mọ́ jẹ́ nǹkan kan náà kàtí ètò dọ́dọ̀ rẹ̀ náà àfi tó bá ní ọmọ jẹ́ nǹkan ni nítorí bá ti ní ọmọ jẹ́ nǹkan ò jẹ́ mọ́nu gbogbo ayé bá sì ní kí nǹkan ọmọ jẹ́ nǹkan mọ́ tó ń bá ní ọmọ jẹ́ nǹkan yóò mọ jẹ́ nǹkan ni tí gbogbo ayé bá ní kí nǹkan ọmọ jẹ́ nǹkan tó ń bá ní ọmọ jẹ́ nǹkan yóò mọ jẹ́ nǹkan tí gbogbo ayé bá sì ní kí nǹkan ọmọ jẹ́ nǹkan tọ́lọ́ ń bá ní nǹkan kan kọ́ nǹkan òun parẹ́ nu kò jẹ́ nǹkan kan náà nu a dúpẹ́ Ọlọ́run a sì dúpẹ́ fáyìn èèyàn tọ́lọ́ ń lò fún wa náà mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore o Ọlọ́run á dúró tì yín o ẹ̀ ní wówó tí o ẹ̀ ní wàná tí ẹ̀ ní wájẹ tí wọ́n ní fòkú yín ránṣẹ́ sílé o àtijọ́ àti mu yín kò ní há ẹ̀ ní dìdàkudà o thank you God bless you God bless you God bless you yes nígbà tí mo ti dúpẹ́ mo ní request kan request yẹn dẹ̀ lágbára díẹ̀ Oriyomi Hamzat lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tèmi ní London mo gbé fún yín o God bless you ẹ ṣeun.